nígbà tí mo ń ṣe ẹ̀kọ́ṣẹ́ ní iléèwé àti di ọ̀gágun, ẹni tó jẹ́ ọ̀gá fún ikọ̀ tèmi wà, torí ikọ̀ ni wọ́n pín wa sí, èyí tí wọ́n ń pè ní company. Ẹni tó jẹ́ ọ̀gá tí ń darí ikọ̀ tèmi lọ́jọ́ náà ó ní Major Ibrahim Badamasi Babangida. Ibi tí Ọlọ́run ti tún gbé mi ṣe kòńgẹ́ áńgẹ́lì mi nù nígbà mo kó lọ́wọ́ Rasaki tó ràn mí lọ, bí mo ṣe dọ́wọ́ ọmọ ogún ọdún mo wà ó tí mi àti Babangida ti dira wọn káàkiri. Nígbà tí a fẹ́ jáde kúrò ní academy, àǹfààní wà láti kọ ikọ̀ mẹ́ta tó fẹ́ lọ nínú iṣẹ́ ológun, nítorí pé Rájí Rasaki ó ti ṣe alágbàtọ́ lọ́nà tó jọjú fún mi. Mo bá kọ mẹ́tẹ̀ẹ̀ta ṣígínà pé bẹ́ẹ̀ mo fẹ́ padà sí. Lẹ́nu ẹ̀kọ́ṣẹ́, èmi ni ó dàbí pé mo kéré jù nínú ọkọ̀ tí ó wà lábẹ́ Babangida. Nítorí ìdí èyí ó fẹ́ràn mi. Nígbà míì tó ó mọ̀ pé ó dẹ̀rọ̀ pé mo ń ṣe yẹ̀yẹ́, tí ó bá fẹ́ ṣàwàdà yóò ránṣẹ́ sí mi. Yóò béèrè àwọn ìbéèrè kan tí èmi náà rí pé ìbéèrè eléyìí kò bá mu tó. Èsì tèmi náà wà fún yóò wá gbọ́ ju nǹkan míì lọ, tó pé òǹkà náà yóò kàn kú lẹ́ẹ̀fẹ́ rẹ̀ níbi tí a ti mọ̀ra. Nígbà tá a máa jáde, bá lọ wo ibi tí wọ́n gbé mi lọ, ó bá di ikọ̀ tí Babangida kan fún rẹ̀ wà, bí n ṣe lè lọ sí ikọ̀ ṣígínà mọ́nù. Inú bí Rasaki pé kí ló dé tí mo ní ọ̀gá wà lé bínú, ọ̀gá jọ̀gá lọ. Ẹni tí ń ṣọ̀gá mi Major, mo kọ́ tó yẹ kí n kọ́ kí n fi padà, òun ló kọ̀ fún. Òun sì ní mo pé ìràwọ̀ rẹ̀ ti di méjì, kò lè lọ bá Major pé kí ló dé tọ̀ gbàgbé ìpamọ́. Ṣùgbọ́n láti jọ yẹn ló ti mú mi gẹ́gẹ́ bí ọmọ ìyá, tí a sì ti ń dira wa káàkiri títí di ọ̀la ọ̀sẹ̀. Bákan náà pẹ̀lú Babangida, náà kan bá rò pé òun àti Babangida báwo ni òun àti Babangida Ọbásanjọ́, ọmọ ogún ọdún ni mo wà lọ́lọ́run ti fi mí ṣe alábàápàdé Babangida. Bí mo ṣe mọ olóyè Ọbásanjọ́, nígbà tí mo rí tàlàkù, ọ̀gá mi Babangida pè mí, mo ti di captain gbà náà. Ó pè mí pé ó kí n lọ kó amọ́ka, kí n lọ fi gáàdì lé Ọbásanjọ́. Ilé tó gbé ńgbà yẹn ni kò tíì kó lọ sí Dọ̀dàmbàlà. Ìbàdàn kó táǹkì mo lọ gáàdì lé, mo wọnú lé, mo bẹ́rí pétọ̀ Captain Oyinlọla ni o ló kó àwọn táǹkì wá o láti dáàbò bo ẹ̀yìn àti ilé o. Ṣùgbọ́n mo wá rí i pé bàbá bara jẹ́, ikú Murtala ó dùn, ó bara jẹ́. So mi sì mo kúrò lọ́dọ̀ ń bá lọ sọ fún Babangida pé tọ̀ iṣẹ́ ti ṣe o àti ìdúpẹ́. Mo ní ṣùgbọ́n bí mo ṣe rí bàbá ó bara jẹ́ o. Ó kàn sọ lédè ló ní you are bloody idiot. I didn't ask you to go and look at his face. I said go and secure him. Ebú kan tó tí Babangida sì ní lẹ́nu náà you are bloody idiot.
bá tó salute bá lọ bàbá ṣe ibi tí mo ti mọ bàbá nù. Lẹ́yìn ìgbà tí ó ti yọ sí Dandanmara èmi rò kóra mọ́ títí mo èdò lóṣèlú òun gan ò lè dá mi mọ̀ bẹ́ẹ̀. Nígbà tí wọ́n gbàjọba mo ní àwọn ọ̀gá kan tí wọ́n fẹ́ràn mi. Kò sí ọ̀gá tí mo bá ṣiṣẹ́ náà tí ò yàn mí láàyò pé mo gbájúmọ́ṣẹ́ torí iṣẹ́ tí mo yàn láti ọmọ ọdún mẹ́wàá ni. Ẹbí mi nọ́mbà 2 ni a jẹ́ sí iṣẹ́ mi. Ìyẹn ló fà á tó yẹ pé níjọ́ tí wọ́n ní kí n bọ́ kakílẹ̀ pé mo gbalé lọ tí mo délé tí mo sọ fún ìyàwó mi pé wọ́n mà ti ní lọ fẹ̀yìntì ó bá kí jó mọ́lẹ̀ ní bá kan rẹ̀. Ìyá ẹ̀ṣọ́ gbọ́n tí mo ó ló ń gbọ́ pé wọ́n ti fi ẹ̀yìn rẹ̀ tì mú níbẹ̀ ni. Èwo wá ló fa ijó tọ́jú ní oníyàwó àkọ́kọ́ ti lọ ó ráàyè jókòó nípò ní ìsìn pé ó ní ìyàwó nọ́mbà 1 torí iṣẹ́ ní ìyàwó nọ́mbà 1. Iṣẹ́ tí mo yàn láàyò láti ọmọ ọdún mẹ́wàá mo gbajúmọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ nígbà tí wọ́n ní kí n lọ fẹ̀yìntì nínú gbogbo àwọn tá a jọ jáde ní academy àwa 2 péré la wà ní ipò brigadier general. Bí ọ̀rọ̀ bí mo ṣe di gómìnà gẹ́gẹ́ bí mo ṣe sọ Ọlọ́run ló ṣe ṣùgbọ́n àwọn èèyàn ló rán. Níjọ́ tí èmi àti ọ̀gá mi olóògbé Patrick Newton Aziza tá a ti pàdé lórí pápá golf tí mo mú gẹ́gẹ́ bí àwọn. Nígbà tí ọ̀rọ̀ ológun gbàjọba ní 92 mo bí méjọ mo wà nígbà tí mi rẹ ti pàdé. Nígbà tí wọ́n gbàjọba ní 93 mo ti di colonel. So wọ́n gbàjọba ó wà nínú àwọn tí wọ́n mọ̀ sí wọ́n ṣe gbàjọba ní wọ́n bá ní kó mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn wo ni wọ́n lò gẹ́gẹ́ bí adarí fún àwọn ìjọba ìpínlẹ̀ Èkó. Orí ìfẹ́ tó ní sí mi tẹ́ ẹ bá rántí Abacha ó ní àwọn alágbádá wọn ó ṣe ní ó darí ìjọba ní ìpínlẹ̀ gbogbo. Ṣùgbọ́n ìpàdé kan wáyé ní Kòfó Àbáyọ̀mí níbi tí a ti ní ká jíròrò. Èmi náà mo wálé láti Somalia mo sì wà nínú ìpàdé wọn. Wọ́n wá sọ pé tọ̀ tí a bá fi àwọn alágbádá síbẹ̀ tí wọ́n bá ba nǹkan jẹ́ ǹjẹ́ fi gbàjọba ni pé ká tún nǹkan ṣe torí pé àwọn èèyàn wọ́n kórìíra ológun gbà yẹn tó yẹ pé ẹ ò lè wọ uniform lọ síbi iṣẹ́ ńgbọ́ bá débi iṣẹ́ lọ́sẹ̀ tó kó wọ̀ tó bá parí iṣẹ́ ọ̀tún bọ̀ ọkọ̀ sínú mọ́tò. A fẹ́ tún nǹkan ṣe ni nígbà civilian bá wà ń bẹ̀ tí ó bá ṣàṣìṣe kí lè fẹ́ ṣe fún un. Ṣùgbọ́n tá a bá yan ológun tó bá ṣàṣìṣe àkànlè ra àgbá ní ká fẹ̀yìn ẹ̀ tí ká kó ìbọn bò kí o sẹ́ni tó bèrè lọ. Ṣùgbọ́n alágbádá civilian èyí ò yí o. Lẹ́nu kan dé wọ́n ṣàjíròrò lórí ẹ̀nà bá lókè ológun ni ó ṣe olùdarí ní gbogbo ìjọba ìpínlẹ̀ alágbádá ó sì kú kejì. Níbi tí èmi àti Aṣiwaju Bọla Tinubu tá a ti kanra wa torí ńgbà tí wọ́n ronú
alágbádá tí ó ṣe gómìnà orúkọ ẹ̀ ló wà ńbẹ̀. Ńgbò wá ti di pé nígbàkejì ni orúkọ ẹ̀ náà ló wà ńbẹ̀ níbi tí èmi rẹ̀ ti jọ kanra nù tó yẹ pé àjọ ń rògbò láti ṣe ìjọba à ń retí ìjọ tí wọ́n fún wa ní gbèdéke pé ká búra fún ọ ní tá à ń retí nù ṣùgbọ́n a retí Abacha bá yí ọkàn padà pé kò tẹ̀ sí ní ìjọba mọ́ bí bẹ́ẹ̀ kọ́ Aṣiwaju ìbá ti gbàkejì mi ní ìpínlẹ̀ Èkó.